wọ́n gbà wá lálejò lójú ẹ̀mí wọn ìtàn yìí ọ̀sẹ̀ yìí wọn la ilaha illallah alhamdulillahi rabbil alamin pẹ̀lú àlàáfíà ni wọ́n sì fi ń gbà wá lálejò adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run káàmọ́ lọ́dọ̀ bàbá Ìmáàmù Àgbàjì láti ṣe àdúrà ìṣí ìjókòó àwọn àgbàlagbà yìí fún wa ọlọ́mọsàjà ni wọn gbẹ bismillah. Bàbá Ìmáàmù Àgbàjì wọ́n ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayin Ànábì Muhammad ìkẹ́ Ọlọ́run tó pọ̀ Ọlọ́run tó pọ̀ Ọlọ́run kó ń bá síwájú ẹ̀dá Ànábì Muhammad ìkẹ́ Ọlọ́run tó pọ̀ àánú rẹ̀ tó pọ̀ àforíjì rẹ̀ tí ó ní pẹ̀kun Ọlọ́run kó ń bá gbogbo àwọn tá ń jẹ́jọ́ fún Ànábì Muhammad ọlá ta ní ọlá Ànábì Muhammad lọ́dọ̀ Ọlọ́run ìjókòó tá a jókòó lónìí yìí ìjókòó ọpẹ́ ńláńlá ni àwọn afáwà gbà al-Mufti al-Awwal nílùú wa ta wà ń bẹ̀ nílùú Ìlọrin ní pé ó pé 100 ọdún tí wọ́n ti ń ṣe wáàsí òun la jókòó rẹ̀ yìí Ọlọ́run tó wá ní kó sojú àwọn bàbá wa àgbà Zerki Malami ó wọ́n bẹ́ẹ̀ àmì ìtọ́lọ̀ ń ṣe fún yìí ọpẹ́ láńlá ni ní jẹ́ fún yín ẹ̀yin náà tún wà láyé tí wọ́n fi ń celebrate 100 years tí bàbá wa gba al-Mufti al-Awwal nílùú wa nílọrin tá wà ń bẹ̀ yìí abẹni Ọlọ́run àwọn àfáwà àgbà náà àtàfà àwọn àgbà Tajul Adab àti tí wọ́n kọ́ wọn ní kéwú abẹni Ọlọ́run inú kẹ́ni wọ́n wà ẹni kẹ́sì ni wọ́n wọ́lá gbogbo erí tó jàǹfààní mímọ̀ wọn mọ́sàbá wa sàlékùn kẹ́ wọn ọlá tani ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run bàbá wa Zerki Malami ta wá torí wọn jókòó lónìí àlékún àlàáfíà Ọlọ́run àlékún àlàáfíà ara mọ́sàbá ṣébẹ̀ fún yín àgbàlagbà ni yín àgbàlagbà ni yín èyí tó kù báyìí tá mọ́ tọrọ fún yín iná ni pé àárín yín pẹ̀lú Ọlọ́run ọlọ́mọjọ ó dàrú àgbàdúránú ni fẹ́ni tó bá mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yàn bá ṣiṣẹ́ bọ̀ látàárọ̀ ó dọ̀sán ó dàsálẹ́ wọ́n ètí ìwálẹ̀ àti ìfẹ́jẹ́ wálẹ̀ báyìí àsálẹ́ lẹ́nà sí wà abẹni Ọlọ́run àárín pẹ̀lú Ọlọ́run ọlọ́mọjọ ó bàjẹ́ bismillahi li ilafi bismillahir rahmanir rahim li ilafi Quraysh ya fihi maghilata ash-shita'i was-sayf falyabudu ba'adha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf àmín wa nígbà mẹ́ta mẹ́ta àmín ẹ dákun jàmá ẹ jẹ́ ṣe àmín ká tún sáàmì dáadáa àmín bàbá màmá àgbà alágbàjì ọlọ́mọ sábà dúpẹ́ fún yín àmín ọlọ́mọ bá sanyí lẹ́san lóore àmín albarka Nabi sallallahu alaihi wasallam ìjókòó albarka yìí a máa lọ síbi gbígbọ́ al-Qur'an al-Qur'an al-Karim afáwa al-Sheikh Ridwanullahi Uthman ni wọ́n ní òkè bẹ́ẹ̀ Ridwanullahi Isa torí ó kọ ẹni nìjánu ẹni tí ọba ti jẹ́ báwọn mọ́ yóò máa dá òtí bá bọ́ nǹkan ni alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبورا ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير صدق الله العظيم. الله أكبر الله أكبر الله أكبر كبيرا الله أكبر كبيرا. ẹ̀rí nígbà tí a ń gbọ́ Al-Qur'an lọ́wọ́ afakumullah ní bàbá wa àgbà bàbá wa Al-Khalifa bàbá tí wọ́n sì lè wá sí fún wa ní ìjọ òní ni wọ́n wọlé. bàbá wa Gbàjára adamallahu hayatakum adamallahu hayata bis-sihhati wal-amni wal-afiya. àmín. lọ́mú sàjárì yín pẹ́ o. àmín. ìjókòó tá a wà ń bẹ̀ yìí ó sì túnra rẹ̀ tó. lọ́dọ̀ àwọn àfáà wa lọ́dọ̀ àwọn àfáà tiwa. lọ́njà rí yín pẹ́ bàbá. ẹ̀rí bàbá wa Sẹ́ríkì Malamai wọ́n ń gbàlejò. sẹwárí ìgbàlejò báwọn nísìnyí. ọlọ́njà rí yín pẹ́. sẹ́rí wọ́n ń gbàlejò. ẹ wà mí ìgbàlejò. al-adabu fawqa al-ilmi. ọgọ́rùn-ún ọdún tí bàbá wa Alhaji Àgbà dá ilé kéwu Az-Zumratul Adabiyya Al-Kamaliyya kalẹ̀. bẹ́ẹ̀ ni lẹ́yìn ikú bàbá wa Fágbà. insha Allah. tí ìtàn sọ fún wa pé wọ́n sì wọ́sẹ́ ní 1924. afakallah. ìtàn sọ fún wa wípé 1926 ó ní bàbá dá ilé kéwu Az-Zumratul Adabiyya Al-Kamaliyya alẹ̀. afakumullah. àwọn ọmọ kéwu àwọn táwa tún jẹ́ ọmọ lẹ́yìn bẹ́ẹ̀ ṣe tó yí bàbá. táwa náà tún wá láwọn àbúrò lẹ́yìn. la ilaha illallah. tẹ́yìn náà tún lọ́mọ. àwọn àbúrò wa kan ni wọ́n wá ń ṣe alumni. Allahu akbar. ni wọ́n ń ṣe ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde Zumra. insha Allah. gẹ́gẹ́ bí tí máa ń wà láwọn gbogbo iléèwé gíga. bẹ́ẹ̀ ni. àwọn tí wọ́n bá ń ṣètò alumni yìí wọ́n lè jọ méèké. ní fojú ọ méèké wò wọ́n má ju wípé àwọn náà la gbà fún gẹ́gẹ́ bí ẹni tó gbé e lọ́wọ́. afakumullah. president ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ nísìnyí. ti ń ṣe lọ́wọ́ bàbá yìí. tí wọ́n fi wá wò pé pẹ̀lú àṣẹ bàbá wa Alhaji Àgbà tòní. afakumullah. wípé a fẹ́ ṣe Eidul Qarni a sì centenary ó di 100 ọdún tí bàbá dá Zumra alẹ̀. afáwọ̀ Abdullah òní tòlótòló. adákùn dìde gbogbo ayé ọ̀rẹ́ ọbọ ti tóbi tó. Allahu akbar. ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ àwọn onípọn kéwù ni. ẹlòmí orí wọn bá fẹ́ dákọ onípọn kéwù ipò ni wọ́n sì bí ọkọ̀ dìde. onípọn kéwù sí kankan fẹ́. ṣe president tá à ń bẹ lábẹ́ rẹ̀ ni. àwọn náà nù àwọn náà. ẹ bá ń gbọ́dọ̀ tó fún president wa. Allahu akbar. Allahu akbar. dákùjọ kólẹ̀ ọlọ́run sàlékún àlùbáríkà. bàbá Gbàngóyè àwọn náà dé. Central Working Committee nígbà tí ètò yìí bẹ̀rẹ̀ Professor Masud Mahmood Jimba àwọn ni chairman Central Working Committee fún dáwà tí ó jẹ́ pé iṣẹ́ wọn la kọ́kọ́ fi bẹ̀rẹ̀
gẹ́gẹ́ bí ètò bàbá wa Alhaji àgbà ara bàbá ni bá a fẹ́ ṣe kinní kan a fẹ́ mobilize àwọn èèyàn ni àbá fẹ́ sanitize àwọn èèyàn ni káwá sọ pé wáàsí la fi ṣe ara Alhaji àgbà gbogbo ẹni ọba ṣe ti kọ́. Allahu Akbar ẹwì ní òní yìí náà. Tara bàbá ni ara kò sẹ́ni tí tó ṣe ṣáájú bàbá. Kò níyàn nú. Bọ́ lẹ́nu bàbá wa Àgbàjára bẹ́ẹ̀. Allahu Akbar. Àwa náà wá bá díẹ̀ bẹ́ẹ̀. Irú ẹ̀ náà làwọn Zumratul Adabiyya làwa gbé lọ́wọ́ yìí. Kò sí tí bàbá máa fi ṣe awareness, kò sí tí wọ́n máa fi sensitize. Kódà níjọ́ tí ọ̀rọ̀ pati ọ̀parẹ́ wáàsí náà ni. Wáàsí wọn ìparẹ́. Wọ́n mọ̀tọ̀ tí ń lọrin mọ́. Wáàsí náà ni wọ́n bá ṣe kó jọ mọ́sálásí jímọ̀ ńlá wáàsí náà ni dákun Ọlọ́run ọ̀sẹ̀ bàbá lẹ́ni tí gbé ìlànà dáadáa kalẹ̀ yàní man sanna sunnatan hasanatan falahu ajruha wa ajru man amila biha. Ajẹ́kẹ́ bá a tó ti ń ṣe lọ́wọ́ báyìí bàbá tó máa ní commission níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ni masalul àlá ni wọ́n. Ọlọ́run mọ́sàbà kẹ́ bàbá wa Alhaji àgbà. Àmín. Rahimahullahu ta'ala. Rahmatan wasi'a. Tọ́ba rí bẹ́ẹ̀ nígbà tá a ti gbọ́ Al-Qur'an a máa lọ síbi kalimatu tarhib ọ̀rọ̀ ẹ káàbọ̀ tọ̀ ọ̀rọ̀ ẹ máa wọlé. Ẹ máa wọlé ẹ máa rọra. Sí ilé yín àìsàn àlejò nínú ilé yìí ilé wa náà la wá. O ti rí nu. Tàwa ni ó sọ ọ̀rọ̀ náà. Naam. ẹni tí wọ́n fi lé lẹ́nu kí n sọ báwọn. Bẹ́ẹ̀ kí n sọ báwọn. Ọdún jàre yín pẹ́ bàbá. Orí àfáà mi máa ń ṣe fáàrí púpọ̀ wọn lè gbà làwọn gbà alálejò mẹ́rin bá ṣe kí má làmí wọ́n gbà alálejò. Bó ti rí náà. Ẹni wọ́n fọ̀rọ̀ lé lẹ́nu. Ẹ̀yin yẹn bàbí tí ń sọ̀rọ̀ ní abẹ́ ń ṣe wọ́n rẹ́rìn wá. Ẹ̀kọ́ ọ̀dà. Ẹni bàbá fọ̀rọ̀ náà lé lẹ́nu. Lé lẹ́nu. Professor. Bàbá wa national mission ní ń bọ̀ yìí. Fáàrí wa. Ìyàn gan wa. Allahu Akbar. Àánú Ọlọ́run wa. Allahu Akbar. Iná Ọlọ́run wa tí ò ní kú láíláí. Àwọn sífàtù yẹn ga púpọ̀. Àfáà yìí. Ọlọ́run jàre yín pẹ́ bàbá. Wọ́n ní bàbá national mission kí ẹ máa wọlé. Ahlan wa sahlan wa marhaban bikum. Ẹ kú àtàárọ̀ kankan ò ní sẹ̀mí yín. Ẹ kú àti bí bọ́ sí bí. Ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Allahu Akbar. Anakumullah. Alhamdulillah. Ọlọ́run adúpẹ́ ibi tí a belong sí. Alhamdulillah. Adúpẹ́ o. Alhamdulillah. Ẹ̀rí bàbá wa national missioner wọ́n ti lọ kí bàbá wa tí wọ́n ń gba gbogbo Az-Zumratul Adabiyya gbogbo àgbáyé ní wò wá báyìí o. Yányán. Àwọn èèyàn ń wò wá nílùú òyìnbó. Inshallah. Wọ́n wò wá ń Cairo gbogbo àwọn Adabiyya ń wò wá ń Cairo báyìí. Gbogbo Adabiyya ń wò wá àwọn tó wà ní Saudi. Gbogbo àwọn ọmọ alibarika tó wà l'Amẹ́ríkà wọ́n ń wò wá báyìí. Bẹ́ẹ̀ni. Kódà òfin dórí àwọn èso bàbá wa Sẹ́kímà Làmẹ́yìn wọ́n ń wò wá báyìí kí bàbá ń gbàlejò. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá Ọlọ́run yẹn kú sí àná. Ọlọ́run jà rí yín pẹ́. Bàbá wa Professor Abubakar bẹ́ẹ̀ ni àwọn náà bá yín kúnlẹ̀ yẹn yín. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa Professor náà là ń lọ sọ́dọ̀ wọn. Bàbá wa Professor Abubakar Siddiq Al-Imam Yaqub Aliaga adamallahu hayata. Àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين فلله الحمد رب السماوات والأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ìbá jìtá ní ìdúró mi níwájú gbogbo ayé. Ìbá máa kí ní wí. Ṣùgbọ́n mo wà lọ́dọ̀ àwọn bàbá láàárọ̀ lánàá. Wọ́n wá ní káwa kan ká lọ sí ilé apá Ọ̀kagì. Ká lọ wo bóòlè tó ti rí níbẹ̀ tí Ọlọ́run ó fi pọ́n àwa náà lé lónìí. Èmi ni wọ́n gbé iṣẹ́ náà lé lọ́wọ́. Fún dìkan àbí dìkejì ìmúralé apá Ọ̀kagì àwọn àlejò kan bá mi mọ́ wá sí kinní tá à ń gbé kiri ni mo rí
pé live program mo bá kúkú jókòó tì. Ibi tí Dr. Khidir Akọ́kagi nígbà wọ́n ní tí wọ́n gbé máikrófóònù fún déédéé bó ti wá sọ ọ́ mọ́ mo wá rí i pé tọ́ bẹ́ẹ̀ lèmi náà sọ ọ́ mọ́ èsì ní kọjá bẹ́ẹ̀. Ó ṣe fáàrí kan tí gbogbo ayé tá a bá dúpẹ́ fọlọ́run. Alhamdulillah. Ó ní bàbá tó bí bàbá wa Salahuddin Akọ́kagi wọn lọ máa kí bàbá Alhaji àgbà ní wọn. Lánàá ó ní bẹ́ẹ̀ ni bàbá wa Khidir ọmọ kí wà Alhaji àgbà ní wọn. Rahimahumullah jami'an. Ìmáàmù Òṣogbo tó gbé mọ́tò wá sí ọ̀dọ̀ àfáà rẹ̀ lẹ́jẹ̀ẹ́ta lílé mọ́délẹ̀ àwọn ilé mọ́délẹ̀ láwọn ò tó bẹ́ẹ̀ àwọn òdìlẹ̀ Akọ́kagi ilé Akọ́kagi ó lóhun ọ̀dọ́dọ̀ àwọn bàbá wa Alhaji àgbà. Kí ni mo fẹ́ fàyọ ń bí yìí? Jaddi Allahumma ighfir lahu warhamhu. Àmín. Bàbá wa Sẹ́ríkí Malamai Adama Allahu hayatahu. ìjọ tí bàbá wa Alhaji àgbà pé bọ́mọ ké lájú olóhùn yìí tí ọmọdé bá ìtàn òun náà wàá fẹ́ rò pé òun dàgbà ni. Ìjọ tí bàbá wa Alhaji àgbà tí wọ́n ń sọ fún bàbá wa Sẹ́ríkí Malamai pé mo fẹ́ kó dúró tì mí ní Zumratul Adabiyya yìí nígbà tí wọ́n parí ilé kéwú. Wọ́n gbà wọ́n ní Kano, wọ́n gbà wọ́n ní Sokoto, wọ́n rọ́nà àti lọ sí Cairo. Alhaji àgbà wa ní dúró tì mí bá múlé kéwú yìí lọ́wọ́. Bàbá ò faramọ́ gẹ́gẹ́ tí wọ́n wí fún mi. Wọ́n délé wọ́n wá sọ fún Jaddi bàbá wa mọ́mọ́ àná. Wọ́n gbà mí ní Kano, àfá mi ní má lọ. Wọ́n gbà mí ní Sokoto ní má lọ. Wọ́n gbà mí ní Cairo ní má lọ. Bàbá wa ní ó ní ọmọ lọ nìkan kó wí, kí ló fi kún? Ó wá ní gbogbo àwọn tí mo ní ọmọ lọ yìí gbogbo àwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ni wọ́n ó dé bẹ́ẹ̀. Lẹ́yìn náà gbogbo àwọn tó sì ń wò wípé wọ́n ń lọ gbá wọ́n ń lọ àwo bí wọ́n bá dé wọ́n bọ̀ níwájú ni. Bọ́yá eléyìí wà nù kàrámà bàbá wa Alhaji àgbà. Gbogbo ẹni ó lóye. Allah, Allah, Allah. Allah. Gbogbo àwọn bàbá wọn ní gbogbo ẹni ó lóye. Pẹ̀lẹ́ ṣọ́ọ̀tì báyìí wọ́n lẹ̀ mẹ́ọ̀ tọ̀. gbogbo ẹni tí ó lóye. Gbogbo ẹni tó lóye. Tí wọ́n mọ ìran wò. Tí wọ́n sì mọ ìran wò. Allah. Allah. Naam. Níjọ́ náà Jaddi wọ́n wá ń sọ fún màmú tòní wọ́n ní déédé ibi tá a fa rẹ̀ tó fẹsẹ̀ léhun níbẹ̀ lèmi náà wà. Gbogbo bí tí wọ́n ti wá sọ wípé táwọn bàbá wa Alhaji àgbà
tí wọ́n sọ níjọ́ náà báwọn tí ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ gbogbo ibẹ̀ ni wọ́n ó dé. èmi kọ́ ló ní wáàsí ìfẹ́ mú àyà kankan wá. nínú àwọn tí bàbá sọ pé gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ bí tó rò pọ̀ fẹ́ dé tí mo ní ojú ó tì mí òun wọn ó dé bẹ́ẹ̀. ààrẹ ni ó lọ Madina nu ọmọ Màmá Ali Agan, ààrẹ ni ó lọ Cairo, ààrẹ ni ó lọ Sokoto, ààrẹ ni ó lọ Kano. kọ́dà bíi tí bàbá tá àti ẹ̀rọ pé gbogbo ibikíbi ni wọ́n ó dé ládùúgbò àti bàbá wa Alhaji Àgbà ṣe bàbá ní ká sanwó rẹ̀ àlè san tán. ẹlẹ́ẹ̀kejì láti fi máa wallahi lazim lana sharaful intisab ila Sheikh Muhammad Kamaluddin Al-Adabi wala fakhar fi fakhar. apá ọ̀kági ńgbà wọn ni wọ́n sọ̀rọ̀ lánàá sọ̀rọ̀ pẹ̀lú fáàrí èmi náà wá ṣe ìtìbásù pẹ̀lú ntọ́sọ gbogbo ọmọ kéwú kò sẹ́ni orí bí mi ẹ̀sìn ní sáwò bàbá mi ṣe hídímà ìyá mi ṣe hídímà ìyá mi ó ru ráìsì láti hìn àwọn tí wọ́n jẹ ráìsì ọ̀hún ni o àwọn ni o gbogbo àwọn tẹ́ rí àwọn sẹ́ẹ̀tì alhamdulillah àwọn sẹ́ẹ̀tì àwọn tá a rí alhamdulillah ìtumọ̀ fẹ́ fàyọ ní 71-72 ọmọ tí ìyá mi ń pọ̀n lọ́dún náà dé 74 àwọn ọmọ tí ń pọ̀n tí ó gbé ráìsì rí láti lọ sílé kéwú láti lè ta fáwọn ọmọ kéwú pẹ̀lú àlùbáríkà Alhaji Àgbà ọ̀kan ti di lọ́yà emora PhD èyí tó wà lẹ́yìn rẹ̀ lóbìnrin tí ń gbé ráìsì tí ń pọ̀n òun náà ti ní PhD lóbìnrin ọjọ́ òsì èmi ò sì rí èmi ń bẹ wájú àwọn wọn fáṣe pọ́ pọn èmi náà ń jọ náà ni níbo lèmi náà bá wà. kílẹ̀ bá dá alhamdulillahi rabbil alamin. tí a rí gbogbo ọmọ ilé gbogbo ọmọ kéwú tó ní intisab pé tàlàfà yín Alhaji Àgbà bóńkálukú ti ṣe lára Alhaji Àgbà kò sẹ́ni tọ́lọ́hun ọ̀sán ẹ̀san rẹ̀ fún kò sí. ẹ wọlé bàbá wa alómọ́tà bọ́ọ̀ bá fi ẹ̀gàn kún alómọ́tà ní bẹ University of Ilorin nísì bọ́ọ̀ bá délé wa ilé bàbá wa national missioner first national missioner Alhaji Àgbà produce professor mbẹ bá a bá dé ọ̀dọ̀ bàbá wa oníwàásí àgbáyé mélòó ni mo fẹ́ ká Alhaji Olóhùn yìí ti parí ọ̀rọ̀ lánàá níparí láti gbé máikrófóònù kalẹ̀ lànà àádá tún wà lè bẹ́ẹ̀rì náà àádá wọ́n ní kí n bẹ àfáàwà èèyàn máa láwọn kan lẹ́yìn tí jù yẹn lọ níjọ́ Alhaji Àgbà ti gbé àgbà fún mi gbogbo àwọn tí ń sọ̀rọ̀ gbogbo yín bẹ̀ láti rí Buhari èmi làgbà yín wá ní kí n bẹ àfáàwà àdúrà gbà pé lànà àádà wà lè rẹ́rì náà àádà àdúgbò wa ní àmọ́ sọ kìíní kan gbogbo ayé sì mọ̀ wá ní Magribi wọn àmọ́ sọ púpọ̀ bí mo ti wí hun ẹ ti gbọ́ yé láti wá gbé máikrófóònù fún yín àwọn ọmọ mọ́mù mẹ́ta kan bínú mo gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn bàbá wa pè wá Alhaji Abdulkadir onílé márùn Abdulkadir ó ṣeé ṣe kó bá wa Allahu Akbar àti Alhaji Abdulrafi
Abdulkarim Olódùowó Imam Hasbunallah àti Alhaji Mas'ud mo ti kọ̀ dámà ojúrù fún wọn wípé àwọn ọmọ kéwú ni wọ́n ń ṣètò yìí wọ́n ní àwọn gbọ́dọ̀ wà lọ́dọ̀ bàbá torí náà káfàgùn kí ṣayọ bàbá ní wasalaamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ dákun jàmáà ẹ jẹ́ sọ pé Allahu akbar. Allahu akbar kabira. ẹ jẹ́ sọ pé Allahu akbar. Allahu akbar kabira. Allahu akbar kabira. Allah. Wọ́n bọ̀ wọ́n wọlé bọ̀. Bàbá wa. Àfáà wa. Ọlọ́run pẹ̀lú. Àfáà wa. Bí n bá wí nọ́kítọ̀ yìí kò mú nínú oore tí bàbá wa Alhaji àgbà ṣe. Rahimahullahu ta'ala. Inú oore gbọ́dọ̀ fi ọwọ́ rẹ̀ bọ́ aṣọ. 1979 mo wà ní Kano mo wá wálé fún sinmi láti inú train nínú kan tí ń run mí débi wípé gbogbo hospital ni bàbá gbé mi lọ àwọn hospital láwọn ò rí nǹkan kan mo lò ọ̀sẹ̀ méjì àbóṣù kan lọ hospital wọn ò rí nǹkan kan inú sì ń run mí téèyàn ti fẹ̀mí nù pé tọ́ Ọlọ́run ẹjọ́ tó bá dá lára ọmọ yìí lẹ́yìn àlàsárì ńjọ́ náà ìmáàmù kan gbé mi sínú mọ́tò ni ọdọọdọ bàbá wa Alhaji àgbà pẹ̀lú omi lójú bàbá agbọ́mọ yìí lọ káàkiri inú rún wọn ò rí tí ń ṣe èmi Wálídù àtàlájí àgbà kò sẹ́ni kan sọ́mọ kéwù kankan bàbá Alhaji àgbà wa pè wọ́n lórúkọ pé mádàmù lè ṣe báyìí àwa délé àṣe báyìí wàláhì látọdún náà ìgbọ́ inú náà wọ́n bàbá Alhaji àgbà ní ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀sìn ìbẹ̀ẹ̀bẹ̀ ní o fẹ́ pé kìí ṣe pé wọ́n ní ń jáde wọ́n wá sọ fún màámù pé lè ṣe báyìí kò ṣe báyìí àwa délé àṣe báyìí. ẹ dákun jàmáà ẹ sọ pé Allahu akbar. Allahu akbar kabira. Agbádùn bàbá wa professor púpọ̀ ń tà sí ara ń tà wá náà nù. ara rẹ̀ ní. Wàláhì ara ń tà wá nù nítorí pé gbogbo ẹni tí Ọlọ́run kádàrá pé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ti Idul Qarni yìí kọ́ máa sojú. ń tà àrò kan kò rọrùn fún wa láti kó ìyànjọ pé ẹ máa sọ ń pa Alhaji àgbà báyìí. kálukọ́ wà á lè sọ ní sungun ní ọmọ akẹ́kọ̀ọ́ kó ló sojú mi níjọ́ tí wọ́n ń sọ báyìí. kó sojú mi mo fi ti ara afẹ́tí ọ̀rọ̀ àtọ̀rọ̀ wọn nìkan tí èèfẹsẹ̀ rinlẹ̀ báyìí ọ̀kan nù. Ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn prof sọ nínú àfà nínú ìmáàmù nílọrin yìí tọ́lọ́run ní kí wọ́n sọ fíkíù púpọ̀ bàbá sẹ́ríkì máa làmì wọ́n gbìyànjú púpọ̀. bí wọ́n bá fẹ́ mọ̀ wà mọ́sálásí yìí kéwù bàbá kìí ṣe àlàálà kéwù bàbá ò rí bẹ́ẹ̀ gbogbo òkúùkù tí ń bẹ nínú fíkíù lẹ́bàá lọ́dọ̀ bàbá báyìí bá nà ká àtáyá ẹ máa ro kan pé ṣé àbí ní sálámà mọ́ ni. àbá ní sálámà mọ́ ni. ọlọ́njà rí yín pẹ́. àbá ní sálámà mọ́ ni. àwọn tí wọ́n tètè sógun wọn mọ ọrùn ara ni. àbá bẹ́ẹ̀ ń ta kànú tíra gbogbo wa tá à ń sàtáyà kékeré bẹ̀ là ń mú. àwọn wà á mú déédéé bọ́lọ̀ tí ni a ṣe. kọ́bálí bẹ́ẹ̀ àfà wa tí ó dà ń pọ́n láwọn kan ní kọ́sọ́ìd àsìtì ọ̀dà ẹ̀sà ṣe sùúrù bí n bá wí jáde wọn bíbá gbò jíṣẹ́ fún mi rárá nù wọ́n ti jíṣẹ́ mo ti wí jáde ti gbọ́ fáwọn kan ní àwọn ni àkúdà fàdúrà gbà wí wọn ò jẹ́ ń ṣe mọ́ ni ọ̀dọ̀ jẹ́mọ́ ni ó kù sí báwọn. àsìkò ti against rẹ̀ àbí àsìkò ti against. anthem zumra alásàlátù kọ̀ wá sẹ́mọ̀ kẹ́ mo wí jẹ́mọ́ gba ìtọ́rọ́ wọ́n yín gbẹ̀yìn lẹ́ni fò tó bá rí bẹ́ẹ̀ mélòó ni àwọn wo ló ní ọ̀ṣọ́ iṣẹ́ ọ̀kan náà nàbí. méjì náà ni sọ́mà lè kan yọ̀kan bẹ̀rẹ̀. ẹ̀dá kọjá pé àfa wa alimam Ishaq Ibrahim Muhammad afa àkájé
inú àwọn kátìbù àwọn ṣọ́aráwò àdàbíyà ni àfa wà ẹ dákun wọ́n ní ẹ wá pírẹsẹ̀ntì ẹnu bíi sátìrà méjì tọ́ bí sẹ́yìn méjì àfa kájé alhamdulillah alhamdulillah. ẹ máa bọ̀ lọ́dọ̀ mi ní ẹ ṣeun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ainul Ma'aliya أعني بيت الشيخ محمد كمال الدين حبيب الله الأدبي. أعين البيت بالدعاء حفظ الله البيت من سوء المصير آمين. أعين المآلي والمفاخر والجدوى بأدعية أهل البصيرة والتقوى. وقولوا لبيت كان للقوم قدوة نجاتكم من كل ما يسلب الجدوى. وفي دعوة المولى المزيدات للعلا وحسن من المخزات والذل والبلوى. أيا شيخ عبد القادر البدر في الدجى فخطواتكم تدعو لكم أنها حلوى. يحبذكم ما ترتدي كقائد فقول وفعل قد ما فيكم اللغوى. أصل أصول العلم يا حسن ملجأ كفى علمكم فخر فملجأكم أقوى. أبيت كمال الدين يا ذروة السنة لأنواركم حلت ببيتكم الفتوى. نردد در الحمد لله نردد در الحمد لله دائما لما قد نوانا الله بالخير ما ينوى. وهل من سيحصي من دللتم على الهدى لكم أجر كل في الحديث كما يروى. ونجاكم لأعلى المجيب لمن دعا من الخسر بعد الربح أو مفسد السلوى ومن حاسد النعماء وكفارها ومن هموم وبث ما يحققها الشكوى. والسلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. alulu ọ̀rọ̀ ló wà nínú ohun tí àfáà wa Sheikh Ibrahim Sheikh Ishaq Ibrahim Muhammad Jami Akaji Ash-Sha'irul Qurrab wa Abirul Qawafi Al-Adabi. Jazakumullahu khair. Ọlọ́run bá san yín lẹ́san olóore. Àmín. Ohun tá ń ṣe yìí ń tó yé wa àwa tá ń ṣe ó yé wa. Tọ́. Ó sì ti ń yé àwọn èèyàn káàkiri ayé ló fà tó yẹ pé kódà gbogbo àwọn tí wọ́n ń wo programu yìí wọ́n followers ń pọ̀ sí àwọn èèyàn ń pọ̀ sí àwọn èèyàn ń pọ̀ sí tí wọ́n ń wò. Kọ́mẹ́ǹtì dáadáa. Gbogbo àwọn èèyàn ni wọ́n sì ń fẹ́ràn Alhaji Àgbà lára wa wípé ọdọgọ́rùn ọdún ẹ̀rí 2026 ni ó pé ọgọ́rùn ọdún àwọn ń ṣètò rẹ̀ kalẹ̀ láti sìn dákun Ọlọ́run ọbẹ̀ lórí bàbá wa olórí ọmọ kéwú bàbá wa Alhaji Àgbà bàbá wa àgbà tá a wà lọ́dọ̀ wọn ètò ìpá wọn ni wọ́n ṣe wáàsí fún wa nílé olórí ọmọ kéwú bẹ́ẹ̀ ni bàbá àgbà Àjàrà tí wọ́n ṣíde wáàsí fún wa bẹ́ẹ̀ ni bàbá àgbà Olóhùn Oyin àti gbogbo ẹ̀yin tọ́lọ́run lẹ́ sẹ́kù Ọlọ́run dákun 2026 tá a dá àwọn dákun ọ̀nà mọ́jọ́ sẹ́yìn yín àtàwa náà àmín mọ́jọ́ sẹ́yìn yín àtàwa náà àmín alibarika nabi sallallahu alayhi wa sallam àmín àmín a máa lọ síbi gbígbọ́ wáàsí inshallah ọ̀dọ̀ ẹni tá a sì ti gbọ́ wáàsí náà láti ilé Alhaji Àgbà láti inú ẹ̀jẹ̀ Alhaji Àgbà láti gbọ́ inshallah àtò wọn fún lásìkò tọ́ a máa fẹ́ ká lọ́jọ́gùn ṣẹ́jú lọ lórí wáàsí tọ́ wọ́n sì máa sì kó gán lò àtò wọn fún lásìkò a máa fẹ́ ká lòjú bí ogún ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún lọ lórí wáàsí nítorí àwọn ètò tó túkù táyọ̀ ọmọ retí wọ́n bá rí bẹ́ẹ̀ àfáà Jánásì àṣà ọ̀rẹ́ mi onípọ̀n kí ó àfáà Jánásì sẹ́yìn lọ. أياما كلما نودي عجابا. wọ́n ń kí àwọn bàbá
وما بجلاله يوصي الصحابة. wọ́n kí prof wa. وكلم في الدجى موسى بلطف. Ànábì Mùsá nù. كلاما ثم لامه الخطاب. Ọba tí mo kọ̀yìn sí rẹ̀. ويا ما رد يوسف بعد بعده. Ànábì Yusuf tó sọnù Ọlọ́run dá padà fún bàbá rẹ̀. وكان أبوه ينتحب انتحابا. lẹ́yìn ìdààmú tó pọ̀ Ọlọ́run fi fàyà balẹ̀ síbẹ̀. ويا من خص أحمد واصطفاه. آمين. وأعطاه الرسالة والكتابة. فقربه وسماه حبيبا. وعتق من شفاعته رقابا. لك الفضل المبين على عطاء مننت به وضعفت ثوابا. وسلم يا إلهي على الكمال وهزل مقام الآمنين. تجاوز عن خطيئتي جميعا. فحاسبوا حساب الفائزين. وأكرموا بفضلك يا كريم. وأدخلوا رياض الصالحين. Àmín. آمين. gbogbo àwa àlùmọ̀ Ànábì Muhammad صلى الله عليه وسلم. tí a wà ní àyè àlùbáríkà nírọ̀lẹ́ yìí ní ọ̀dọ̀ bàbá wa tí hadith Ànábì Muhammad ṣiṣẹ́ lára wọn. صلى الله على محمد. mo rò pé àwọn èèyàn yóò bá Ànábì lọ́jọ́ ń dákọ̀ Ànábì صلى Muhammad. الله عليه وسلم. àsọ́lé Ànábì Muhammad صلى الله عليه وسلم. lọ́dọ̀ ẹni tá fi jẹ ìmáàmù tá bá tẹ̀lé ní ọ̀pọ̀lọpọ̀ ni ó ti kú ńbẹ̀. ó ní ya ummul qawma akrahum li kitabillah. gbogbo àwọn tí ó bá ṣe ìmáàmù fún yín ẹ pè wọ́n jókòó ẹ wá ní ó kálù Kùránì. ibi tẹ́ ti yàn máàmù nù. ó kò kọjá pé à ń jẹ́ ńlé wa kọ́. bí bàbá ọba Ìlọrin bá gbà wá láyé bẹ́ẹ̀. Sheikh. gbogbo tí ń jẹ́ ìmáàmù ká wá ṣèdánwò fún wa. bàbá ìmáàmù bàbá wa Sẹ́ríkì Malamé. Adama Allahu hayatahu. tá wà lọ́dọ̀ wọn nírọ̀lẹ́ yìí. ya ummul qawma akrahum li kitabillah. òun ló ṣiṣẹ́ lára yín. ẹni tẹ́ fi jẹ́ ìmáàmù ẹni ó mọ̀ Al-Qur'ani kéjù nù yín ni. bóòlẹ̀ ẹ̀sẹ̀ ní maka bàbá yín àfáà yín tọ́kọ yín ní kéwú ọ́ṣọ́ kéwú púpọ̀. mo kí yín púpọ̀ àbá yín dúpẹ́ oríire tọ́lọ́hun ṣe fún yín látara bàbá wa Lájí Àgbà. Alhamdulillah. ẹ̀ ń ròyìn bàbá fún wa àwa náà wá ń wò yín pé gbogbo ayé làwa náà ròyìn yín fún. torí pé inú àsọ́lẹ̀ Sayyidina Umar Radiyallahu anhu. Bi Allahu ta'ala anhu. ó ní la yu'jibannakum minar rajuli tantanatuhu. la yu'jibannakum minar rajuli tantanatuhu. afáwọ̀ sí ní adákọ̀ ẹ máa wo bẹ̀. Jazallahu bil khairati. Anna ahimmata. bàbá mo kí yín púpọ̀. Lana naqalul Qur'ana aziban muzalzala. la yu'jibannakum minar rajuli tantanatuhu. lábọ́já mú lẹ́nu púpọ̀. Sayyidina Umaru la gbọ́dọ̀ wo bẹ̀. kò sí tọ́kàn wá pé ó mú lẹ́nu. ọláyà ọ̀sẹ́ni tí ò lè sọ̀rọ̀ fún. gbogbo àwọn tí wọ́n sọ lánàá àwọn òríbi kankan gbà mọ́ lónìí.
ẹ fi kálukú lẹ̀ ẹ wà lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà ẹ wà á jókòó bí ìgbà tí bàbá ń bẹ láyé bàbá wa Khalifa ara mi sí wọn ó fẹ́ mọ́ ju bí oṣù méje lọ àbá Abdulwasi ó tẹ̀lé mi wọ́n jókòó wájú mọ́ṣáláṣí ń bí mo ti wọ́n ń bọ́ lẹ́nu mọ́tò bàbá sì dìde mo wá ń wẹ̀yìn pé abẹ́lómi ní ń bọ̀ wá ni wọ́n ní àfáwà ìwọ náà mo dìde fún. Jazallahu bil khairati anna ahimmatan lana naqalul Qur'ana aziban muzalzala. bẹ́ẹ̀ àti gbajúmọ̀ tó tọ́mọ̀ rọ sọ tó Sayyidina Umaru kò sí ń tọ́kàn wá ń bẹ̀ tó ń tọ̀ náà ti hùnú ẹnu rẹ̀ mú ọwá ni walakinnahu man addal amanata ẹni tá pè lẹ́yìn ká tó kò láyé òun lẹ́ni tó jẹ́ pé tí ń ṣe lójú àfá rẹ̀ ń gbà àfá rẹ̀ lọ́tán náà ní tún ṣe lẹ́yìn ẹ̀ ibi tá ti kú nánú bàbá mo kí yín púpọ̀ bá ti jókòó yìí làwọn kan jókòó ti ọ̀jọ̀gbọ́n kan nítọ́jọ́ ọmọ jà wá lójú tá fi mọ́ yí ẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ jọ mọ́ pé lima sama usofia ọ̀jọ̀gbọ́n lima sama usofia kí ló dé tí sánmà ṣe máa dùn wò ní gbogbo ìgbà yóò funfun yóò mọ́ bẹ́ẹ̀ bá wò lálẹ́ yóò dùn wò bẹ́ẹ̀ wò láàárọ̀ yóò dùn wò bẹ́ẹ̀ wò lọ́sàn yóò dùn wò wọ́n wá bi ọ̀jọ̀gbọ́n yẹn pé lima sama usofia kí ló dé tí sánmà dùn wò báyìí fabuta samala hakim ọ̀jọ̀gbọ́n yẹn wá rẹ́rìn ó wá nílẹ̀ annal bashara la ya'ishuna fiha. La ilaha illallah. nítorí jẹ́ sẹ́mọ̀ dá bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn kọ́ ní gbé bẹ̀. Jazallahu bil khairati anna ahimmatan lana naqalul Qur'ana aziban musalsala. Bàbá wa mo kí yín púpọ̀ bàbá wa Jára mo kí yín púpọ̀ ẹkú ojú ẹkú ẹ̀yìn àwọn àgbàlagbà dáadánu ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ tí ìṣe tátẹ́ lọ Insha Allah. àwọn tó jù yín lọ wọ́n ńlá láàrí bàbá ń lé wọn padà ní pé kí ni wọ́n tún bọ̀ wá sí padà La ilaha illallah. Wallahi láàzìm Ọlọ́run mo fi búra lórí ẹ̀ wọ́n lálàrí bàbá ní padà kí ni wọ́n tún bọ̀ wá ṣe ẹ tí ṣe tán Insha Allah. albarkola Ànábì lọ́dọ̀ Ọlọ́run Àmín. iṣẹ́ tí àwọn jàmáà bẹ̀mí ẹ dákun mo kí gbogbo tí ń jẹ́ àfà pátá tí wọ́n jókòó tán bàbá Ìmámù Àgbàjì ni wọ́n jókòó yìí Damallahu hayatahu. nílé tí wọ́n ti bí bàbá wa Alhaji àgbà àwọn ni wọ́n jókòó yìí bàbá lọ sọ fún wa níjọ́ kẹtọ ọdún tá a máa ń ṣàdúrà nílé àwa ṣe mítìnì kódà nínú ẹ̀kọ́ níbẹ̀ ni pé bí bàbá bá fẹ́ sọ̀rọ̀ àwọn náà tún wá náwọ́ La ilaha illallah. wàláhì làzìm wọ́n á ní ṣe bó mọ lébi tí yín náà lèmi náà ẹ dákun à ń dààmú ara wa ní gbogbo èyí tá ń sọ pé má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ lọ gbogbo bá lọ bá ṣe lọ àbọ̀ náà ń bọ̀ àwọn tá a rí lára pàtí wà láwọ́ òjòkó tí a sì ní kó ń bẹ̀ Insha Allah. wọ́n ní Kamaru jẹ́jẹ̀jẹ́ kárin bàbá ọmọ rìn lédè pápó ẹ̀sìn ní gbóhùn ẹsẹ̀ wọn Ala bis-sabri Allahu akbar tabligu ma turidu. Allahu akbar Tablugu ma turidu. Bàbá Ìmámù Àgbàjì mo kí yín púpọ̀. Yalinu lakal hadidu. Wa bitakiwa yalinu lakal hadidu. Àgbàjì láti lọ bàbá wa Musa Al-Wa'izi ọ̀gá gbogbo oníwàásí nílùú yìí ni Al-Wa'izi òun ló bí Habibullahi tó bí Alhaji àgbà Allah. níjọ́ tí bàbá wa sọ fún wa pé ọmọ Àgbàjì ní kódà má bá pè yín ní ará Àgbàjì ẹ sọ fún wọn pé ọmọ Àgbàjì ní
bàbá wa sàsọ́lẹ̀ ìta mo ti fẹ́ wì ọ̀rọ̀ nu lé ni wọ́n ní àmọ́ o ohun tí wọ́n ń jẹ́nu lé wọn gbọ́dọ̀ bá wọn dù alá bí sọ́búrì bàbá là gbọ́dọ̀ bá yín dù tẹ̀bùlùkù máa torí dùn wà bí tẹ̀kíwá yẹlẹ́nu lákàlẹ̀ hadidun wà bí tẹ̀kíwá yẹlẹ́nu lákàlẹ̀ hadidun. bàbá wa Alhaji Àgbà jẹ́ ìmáàmù gbogbo tí wọ́n ń jẹ́ ìmáàmù wọn jọ máa kéwù wọn. Allahu akbar. ẹ dákun wọ́n fẹ́ ọjọ́ bọ̀ tún wà wèrè sọ́fẹ́ dọ́lọ́hun ni. aláàbí sọ́búrì tẹ̀bùlùkù máa torí dùn wàbí tẹ̀kíwá yẹlẹ́nu lákàlẹ̀ hadidun. àfáwọ̀ afọ́lọ̀ ń sọ wá lọ kúnlẹ̀ kí ìmáàmù kọ́kàn wọn balẹ̀ pé a gbọ́dọ̀ bá wọn dùbẹ̀ wọn. ọ̀yá wàbí tẹ̀kíwá yẹlẹ́nu lákàlẹ̀ hadidun. aláàbí sọ́búrì tẹ̀bùlùkù máa torí dùn wàbí tẹ̀kíwá yẹlẹ́nu lákàlẹ̀ hadidun. wàbí tẹ̀kíwá yẹlẹ́nu lákàlẹ̀ hadidun. bàbá wálí ń gèrí ẹ̀dá kan bá ń wí dáadáa. mo kí yín púpọ̀ bàbá national missioner ẹ dákun gbogbo tí ń jẹ́ Ansarul Islam àti gbogbo tí ń jẹ́ ọmọ kéwù bàbá Alhaji Àgbà níjòkó kódà mo kí bàbá wa prof tó ṣe pé àwọn bàbá wa Sẹ́ríkí Málàmí ti sọ fún mi nísìn pé bí n bá ti ń lọ kí n wá gba kọ́kọ́rọ́ nú ilé ẹni ó bá wù mí ni kí n jọ wọ bẹ̀. aláàbí sọ́búrì ọmọ tẹ̀bùlùkù máa torí dùn wàbí tẹ̀kíwá yẹlẹ́nu lákàlẹ̀ hadidun wàbí tẹ̀kíwá yẹlẹ́nu lákàlẹ̀ hadidun. walakinnahu man adda al-amanata ìwọ́ta kàkún pé èèyàn ni ọ́ òun ni wọ́n tó ṣe pé bá àfáà rẹ̀ sọ̀rọ̀ sí lánàá náà ni wọ́n náà fi síbẹ̀. wakafa an arodi nas láti yọ́ tí bàbá wa Sẹ́ríkí Málàmí tí ń sọ̀rọ̀ Ọlọ́run wọn ò bú àfáà kan rí bó ti rí nù torí pé tí bàbá kọ wọn nù. ẹ̀dá pàlúmà Nabi Muhammad sallallahu alaihi wasallam. bàbá wa gbọ́ lóhun yìí wọ́n sọ fún wọn lè bàbá wa pọ̀ kági lánàá wọ́n ní gbogbo ń tà bá bọ́ lọ́ Alhaji Àgbà gbọ́dọ̀ ṣe kọ́dà gbogbo ẹni tí ń ṣe ìsìn hun láì tí kò láyé torí àsọ́ọ́lẹ̀ àfá àgbà ní bàbá wa Alhaji Àgbà ń tẹ̀lé wọn ní bàfá mi ti wí ni ẹ dákun man ta'anna la ma tamanna gbogbo ẹni ọba tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ gbogbo àwọn tó ń sáré gbẹ̀gbẹ́ àbá Alhaji Àgbà ń jọ kìíní àná àwọn dà ẹ dákun ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a wà ní òde bàbá wa imam bàbá wa Sẹ́ríkí Málàmí lọ́sàn yìí àbí nírọ̀lẹ́ yìí tí ń jẹ́ continuation pé ilé kí o bàbá Alhaji Àgbà tí wọ́n dálẹ̀ lọ́dún tí ń bọ̀ ní ó di 100 ọdún àwọn ṣe centenary ìyá wa Àgbà Muallimatu ẹ̀dàkùn mú kí yín púpọ̀ àti gbogbo tí ń jẹ́ àwọn ìyá wa tí wọ́n níbẹ̀ bàbá dálẹ̀ kéwúlẹ̀ ní 1926 àfá àwọn kò láyé ní 1924 ní 9 November 1924 ní aago 2:30 ní lẹ́yìn Maghrib làfá àgbà kò láyé nígbà wọn ó sì dákẹ́ báyìí orí ìtàn Alhaji Àgbà ni wọ́n dákẹ́ sí àwọn 5 lọ́wọ́ ẹ̀wọ̀n lọ́wọ́ Sheikh Tajul Adabi lábẹ́kúta ẹnìkan àrùn tí wọ́n náà lọ pè wá ẹ dákun fa inna at-tarikha yu'idu nafsa
bí bọ́ bá tiẹ̀ níbi bí ó lè bẹ̀rẹ̀ lérí tiẹ̀ náà bọ́ bá farabalẹ̀. fa inna tarikha yu'idu nafsa. àwọn márùn-ún ni wọ́n wẹ Sheikh náà Tajul Adabi l'Abẹ́òkúta. àwọn ẹlẹ́ẹ̀karùn wọ́n ti ń wẹ àfà lọ wọ́n ní àárín tí bàbá àlọ́rin yẹn lọ pé bàbá àlọ́rin náà wà. bàbá àlọ́rin wá jẹ́ bàbá túbí ọba wa wàlí yìí lá aláṣẹ tọ́sẹ̀ bọ́ sọ́dọ̀ Ọlọ́run lónìí. bàbá àlọ́rin ni wọ́n pè wọ́n l'Abẹ́òkúta. inú àwọn márùn tí wọ́n wẹ Sheikh náà Tajul Adabi. ẹ dákun kílẹ̀ ń jà sí. ìtàn wà ńlẹ̀. àwọn ọ̀rẹ́ mi kan jò ní wọ́n wá kìíní kan l'Ábújá wọ́n wá ní tẹ̀lá wọn. àwọn alọ aké lọ́dọ̀ ọba aláké tó wà ń bẹ̀ nísìn. wọ́n wá introduce mi pé ọmọ Alhaji Àgbànú bàbá yẹn wá dìde. ó ní tí ẹ bá ṣe Tajul Adabi tó sì súnú aké wọn ò bá ti gbọ́n tí ń jọba aláké. wọ́n ní ọmọ mi ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ ti Salimanu aké èmi pẹ̀lú ẹ̀ lájọṣe kékeré nínú pálásì bàbá wa sàn àjọṣe kékeré ni àjọṣe kékeré nínú pálásì ni ojú kan náà ló jókòó sí ó sì ń dọ̀rọ̀ rú. Ala bitaki bisaburi tabulugu ma turidu wa bitaki wa yalinu lakal hadidu wa bitaki wa yalinu lakal hadidu. ẹ dákun bàbá Alhaji Àgbà dálé kéwúlẹ̀ ní 1926 àmọ́ bàbá bẹ̀rẹ̀ tafsiri ní 1925 lẹ́yìn ọdún kan tí àfà wọn bọ́ sọ́dọ̀ Ọlọ́run wọ́n wá bẹ̀rẹ̀ tafsiri tàwí ní àdúgbò kan tá ń pè ní Ajaga lẹ́kọ̀ọ́ 1925 wọ́n wá wà níbẹ̀ títí di 1929 ìtọ́wọ́ ajẹ́ wọn kó mẹ́ ni pé ọmọ abúkọ̀ ládùúgbò náà wọ́n máa da bàbá láàmú kọ́dà gbogbo owó wá àti tán bá gbà àwọn ọmọ ọgbọ́ gbàdájì ń bẹ̀ kí bàbá tó kú ọ̀. Ala bisaburi tabilugu ma turidu wa bitakiwa yalinu lakal hadidu. bàbá Alhaji Àgbà bẹ̀rẹ̀ ní kéwú 1926 wọ́n ń gbé àdúgbò kan tá ń pè ní Òjógíwá number 15 Òjógíwá ni bàbá ń gbé. báwọn tó bá mọ̀tàn bá ti kú láyé ṣe bí wọ́n kọ́lẹ̀ èyí tèmi sì ń sọ yìí ẹni tọ́lọ̀ wá tàn náà lọ ń kà fún bàbá Alhaji Àgbà tí mo wà ní jòkó báyìí tí Dr. Kamil Alayi bá wà ń bí ká máa jẹ́rìí mi bó bá ti wá kà tó kà àwọn bàbá wa náà wà ń jòkó yìí wọ́n mọ aládàá fún àwọn gbogbo ọ̀rọ̀ tí bàbá Alhaji Àgbà ti ní that's right káà èyí ò wọlé nù. Ala bisaburi tabulugu ma turidu wa bitakiwa yalinu lakal hadidu. bọ́ bá ti ń sọ̀rọ̀ lọ tí bàbá wa dákẹ́ tó wá bá débi kan ní abántorí Ọlọ́run ó ti gbá náà múnù abánto subhanallah abántorí Ọlọ́run ìwọ tí wọ́n rí láàárọ̀ tí wọ́n rí lọ́sàn-án tó bá ti gbá náà mú lọ́dọ̀ wọn ẹni tó wá dúró tí ọba bọ́mọ̀ ábí ẹni ó dúró ti pẹ́ ọmọ ta lóhun ẹni annakiratu ba'da al-ma'rifa. Wa bitakiwa yalinu lakal hadidu wa bitakiwa yalinu lakal hadidu. òpin ìbínú lọ́dọ̀ bàbá sọ́mọ kéwú náà nu kọ́lá bọ́wọ́ sẹ̀ kó lọ́dọ̀ wọn ní ìsìn tó bá ti sẹ̀ wọ́n wá bí ẹni tó dúró ti pé ọmọ ta lóhun annakiratu ba'da al-ma'rifa wọ́n bínú tán yẹn náà nù. ẹ̀dá kan àlùmọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. èyí tá ń ṣe yìí Kùránì ní apátan torí òun náà sọ náà Kùránì. ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Allahu akbar. Bismillahir
الرحمن الرحيم وكلا نقص عليك من أنباء الرسل وكلا نقص عليك من أنباء الرسل ọlọ́nà نثبت به فؤادك. ibi mo fẹ́ lò náà nù ọlọ́run ní máa sọ tàwọn tó ti lọ tí Ànábì ọba yìí máa sọ fún ọ torí tí wọ́n fi ń sọ ni pé gbogbo èyí tó ń ṣe méjì fún un kí n lè bá kókó lọ́kàn rẹ̀ pé àṣẹ bó ti rí nì nítorí wàá mú ọlọ́run tó fi pa tàwọn Ànábì tó lọ tá Ànábì ọba gbogbo ń táwọn náà ọba lẹ́yìn bàbá wa Lájí Àgbà agbọ́tàn rẹ̀ á sì pa bàbá ń gbé Òjògíwá lẹ́kọ̀ọ́ number 15 ni wọ́n ń gbé wọ́n adálẹ̀ kéwúlẹ̀ 1926 àwọn 40 ọmọ ní bẹ nínú kíláàsì jọ́nà lọ́hùn 40 ọmọ alákọ̀ọ́kọ́ wọn ni bàfá wa gbà bí bá ti ń wí àwọn bàbá wọn mọ̀ nísìn Alhaji wa Isiaka Onírèké Alhaji wa Isiaka Onírèké àwọn ni wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún ìyá mi nílé Onírèké níjọ́ tí bàbá náà kú aago 9 alẹ́ sí 10 la sín èmi ni mo lead àwọn Alhaji Àgbà lọ àdúgbò náà nílé Onírèké lókè Ànífowóṣe ń bọ̀ wá fà ìyá tá a wí yìí tọ́jàbúrò Alhaji wa Isiaka Onírèké ló bí ìyá mi ìmọ̀ wá kiri ṣèṣe wá sọ́dọ̀ àwọn ọmọ kéwúlé ará Àgbàjì ìyá mi wá tẹ̀lé wọn wá ibi wọn ti mú wọn kalẹ̀ wọ́n dìyàwó. وكلا نقص عليك من أنباء الرسل. ẹ dákọ̀ àlùmọ́ Ànábì Muhammad bàbá tanra wa ló kú ọlọ́run ní pidán láfi ní gbogbo tó bá wọ kálukọ́ máa ṣe ń bọ̀ wá lábọ̀ bọ́ọ̀ bá tiẹ̀ ṣe ń torí tiẹ̀ pọ̀ wà láyé ṣe ń torí àwọn tí ń bọ̀ wá tó fẹ́ bì. bàbá wa ní Òjògíwá number 15 mo sì ní bàbá wa afágbà Sheikh Tajul Adabi wọ́n kò láyé ní November 9 1924 at age of 47 làfágbà kò láyé kíyàn wá lò 47 years láyé kí àlámàrí gbogbo iṣẹ́ tó wá ṣe kọ́mọ̀ wá tán lè dòní tí ó sì ní tán lè dìjọ́ alìkìyàmà. Inna fil haqqi rijala أخلصوا لله بالا حققوا الشيخ الكمال أنه طاب خصالا. bàbá wa ní 15 Òjògíwá lẹ́kọ̀ọ́ pẹ̀lú 40 students Alhaji wa Isiaka Onírèké late Alhaji Sọmọpé àti Colonel Bashiru of Kusi land ní Pàkátà nílé Kusi ẹ lọ bèèrè Colonel Bashir níbẹ̀ nínú àwọn student tí bàbá fi pilẹ̀ ilé kí ó nù l'Òjògíwá ní 1926 bàbá wa dá ẹgbẹ́ sílẹ̀ àkọ́kọ́ ẹgbẹ́ tí bàbá kọ́ dálẹ̀ ní 1925 òun ni Budurudeen pé bàbá kọ́kọ́ dá ẹgbẹ́ sílẹ̀ Budurudeen ní jẹ́ àkọ́kọ́ chairman. Inna fil haqqi rijala akhlasu lillahi bala haqqaqu shaykh al-kamala annahu taba fisala. ẹ dákọ̀ àlùmọ́ Ànábì Muhammad Allahu alayhi wa sallam. Budurudeen lẹ́gbẹ́ tí bàbá kọ́ dálẹ̀ ní 1925 ẹni ó jẹ́ chairman ẹgbẹ́ náà òun ni bàbá wa Murtala Òkèpòpò lẹ́kọ̀ọ́ ẹni ó wá jẹ́ chairperson lóbìnrin òun lọ mọ àkọ́kọ́ ajánẹ́sì bàbá wa Lájí Àgbà tí wọ́n ń pè ní Dáúdà Ọ̀tún àkọ́kọ́ ọmọ pèyàn ajánẹ́sì bàbá láyé alùmọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa dá Ansaru Islam kalẹ̀ ní 28 May 1942 ni bàbá dá Ansaru Islam kalẹ̀ lẹ́yìn Budurudeen ẹgbẹ́ tí wọ́n tún dálẹ̀ ní Masharudeen lábẹ́ corridor of power àwọn bàbá National Mission Ansasi ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì tí bàbá dálẹ̀ lẹ́yìn Budurudeen òun ni Masharudeen
lẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ yìí tí mo wá fẹ́ sọ ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká wòye pé àwọn tools wo àwọn irinṣẹ́ wo ni bàbá lò tí wọ́n fi wá kù láyé tó wá dàbí wà pé bàbá ń ṣayé. inna fil haqqi rijala akhlasu lillahi bala haqqaqu shaykh al-kamala annahu taba fisala. ẹ̀dá kọ́kọ́ irinṣẹ́ àkọ́kọ́ tí bàbá lò tọrọ fi rí bẹ́ẹ̀ ẹ̀dá kan má jẹ́ atara wa ọlọ́run ò ní pidán àkọ́kọ́ tí bàbá lò ní irinṣẹ́ tọrọ fi rí bẹ́ẹ̀ ní at-taqwa kéèyàn níbẹ̀rù ọlọ́run wa man yattaqillaha yaj'al lahu makhraja ń bọ̀ wá fà. yattaqillaha yaj'al lahu makhraja. òun lọ́fọ̀ abọ́nà bá fẹ́ dí yóò tún wá sí. àṣẹ ma kana lillahi dama wa tasal wa ma kana li ghayri llahi inqata'a wa anfasala. gbogbo ń tá bá torí tọ́lọ́hun dálẹ̀ bí ó ti máa lọ́nu. ẹ dákun ìbẹ̀rù ọlọ́run la kọ́kọ́ tí bàbá lò. ẹlẹ́ẹ̀kejì bàbá lóhun tí a ń pè ní al-ikhlasi wa husnu niyya. ó ṣe pé gbogbo ohun tí yẹn ọba máa ṣe kó ipé torí ọlọ́run lèyàn máa fi ṣe tá ń pè ní sincerity husnu niyya ẹ̀rí Haruna Rashid ọ̀kan nú ọba ni Haruna Rashid ó láyé al-Abbasi al-awwal asiru al-Abbasi al-awwal òun ni Haruna Rashid ti láyé ó wá jáde níjọ́ kan òun pẹ̀lú àwọn ọmọ ìwà rẹ̀ wàmárà aw marru ala hadikotin wọ́n wá kọjá níbi oko kan wọ́n fẹ́ má sí tí ò sí bẹ́ẹ̀ nínú èso tí yẹn jẹ láyé wọ́n ní Haruna Rashid wá dúó ó wá nawọ́ sí ọ̀kan nínú àwọn tùfáhà àwọn hápù tí ń bẹ nínú ọgbà náà wọ́n ní wọ́n lọ já wá wọ́n wá já wá ó wá jẹ inú ẹ̀ wá dùn ó dùn ó fẹ́ má rí èso tó dùn tó ọmọdé láyé wọ́n lọ wá ní liman hadhihi al-hadiqa nílùú tí ń sọba náà àwọn olóní oko yìí wọ́n á ní líyẹ̀tì mẹ́yìn ni àwọn ọmọ òrukàn méjì ni bàbá wọn fi ilẹ̀ fún nílùú tá a wà yín náà tá ń jọba ọ wá ní wọ́n lọ já hápù míì wá wọ́n wá lọ já wá bó ti kán hápù náà jẹ báyìí ó tú dànù lẹ́ẹ̀kan náà ìyẹn kóró lẹ́nu ẹ̀ bígbà tó gbé múrù sẹ́nu ọ wá bí ẹni tó ní kọ́ lọ já wá pé kìí ṣe ibi tó ti játa alákọ̀ọ́kọ́ ló ti jẹ́lẹ̀ kejì ni ó ní bẹ́ẹ̀ ni ibẹ̀ lòun ti já kò tí sọ̀rọ̀ tán ọ̀kan náà ọmọ òrukàn ní ìwọ ọba àníyàn rẹ̀ dá alákọ̀ọ́kọ́ ni bóyá ńgbà tó ti rò táníyàn rẹ̀ ti dá lọ́jẹ́ kílẹ̀ inú kòrò lẹ́nu rẹ̀. ìṣe àṣìwò wọlé ìlànà fílmù mínísítà wa kọ̀kọ́dá àṣà sí dára ilé wa sàwùjọba fana. ẹ dákun àlùmọ́ anábì Muhammad inna Allaha la yanzuru ila suwarikum wala ila jamalikum walakinna Allaha yanzuru ila qulubikum wa amalikum. Ọlọ́run kò sí tọ́kàn mi pẹ̀lú bẹ́ẹ̀ ti rẹwà sí àtàsọ tẹ́ ń wọ̀ ìtẹ́mi ọlọ́run ó wò òun náà lọ kàn yín àti wáyín òun ní fi dá yín lẹ́jọ́ subhana rabbika rabbil izzati amma yasifun. ẹ dákun gbogbo jama pátá gbogbo àwọn ọmọ àlùbáríkà níwájú àwọn àgbàlagbà ẹ dákun ẹ bá ń papọ̀ lẹ́ẹ̀kan náà bí bàbá wa gan kàdé bá ti ń jòkólẹ̀ ká papọ̀ lẹ́ẹ̀kan náà ká sọ pé afakumullah 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 àdúpẹ́ o àdúpẹ́ o àtúndúpẹ́ o alhamdulillahi rabbil alamin. Ọlọ́run bá wa dúpẹ́ fún bàbá wa Láàjì àgbà àmín. bàbá wa Grand Kadi bàbá wa Fadilatu Sheikh Abdul Latif Muhammad Kamaluddin nítorí ń dákọ̀ yín o ní pé ẹ̀mí kìíní tí wọ́n ń ká ilé gùn wọ́n máa wà mẹ́ni wo ni Grand Kadi ìjọ náà tí ń wí ẹ̀dàkùn ló jẹ́ ń dákọ̀ yín o ọlọ́run àbí ọlọ́run àfàánú ọlọ́run àfi bẹ́ẹ̀ àbùkù gíláàsì ní kọ́ fọ́ ọlọ́run ní jẹ́ fọ́
àbùkù ogi tó léso ni kó wó Ọlọ́run ní jẹ́ wó. Àmín. Àfibọ́lọ́run ti tó nú ọlá rẹ̀ àfibẹ̀ gúngùn ẹ̀mí àtàláfíà Ọlọ́run bá wa fi ta yín lọ́rẹ. Àmín. Ọlá alẹ́ ìpìlẹ̀ tẹ́ ti ṣe wá sí lónìí. Inshallah. Ọlá gbogbo ọ̀rọ̀ ìpìlẹ̀ tẹ́ ẹ sọ tí ò sásàdànù nínú ẹ̀. Ẹ dákun lílá fi Quraish bó ti tóbi tó èròǹgbà wa lórí ẹ̀ ni pé k'Ọlọ́run bá wa sọ yín níwájú, kó bá sọ yín lẹ́yìn, kó bá dáàbò bò yín lọ́tún, kó dáàbò bò yín lósì, kó dáàbò bò yín lókè, kó dáàbò yín nísàlẹ̀, kẹ́ ẹ máa wá bẹ nínú àánú Ọlọ́run. Àmín. Bismillahir Rahmanir Rahim. Li ilafi Quraish ilafihim rihlatash shita'i was-sayf falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Àmín. Bá a ti wà níjòkó yìí, bàbá wa olórí ọmọ kéwú wọ́n ń bẹ pẹ̀lú wa. Ọlọ́run dákun mọ́sàjẹ́kẹ́mi yóò gùn. Àlékún àánú Ọlọ́run yóò máa bá yín jù báyìí lọ. Ẹ ṣé ẹ kú àlejò wa níjọ́ òní. Bàbá National Mission ọ̀dọ̀ yín lọ́mọ kàtà ń lọ. Ọ̀dọ̀ yín lókù tá ń lọ. Ọ̀dọ̀ yín là máa gbà débi ẹ káàbọ̀. Ọ̀dọ̀ yín là máa gbà débi ẹ káàbọ̀. Adúgbò lọ́dọ̀ ọ̀wọ̀ kí ibùtorí Ọlọ́run. Anakumullah. As-salatu ala nabiyyil karim. Sallallahu ala Muhammadin. Alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àyàn Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Wájú àwọn àfáà wa la wà. Ọjọ́ sì ti lọ. A máa lọ síwájú àwọn prof nísìnyí. Bàbá ẹ kú àlejò. Bàbá ẹ kú àlejò. Ọlọ́run bá mójútó yín jù báyìí lọ. Bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú àfáà yín lánàá náà ni gbogbo ẹ̀ láti gbọ́ yìí. Bẹ́ẹ̀ náà lẹ́ ń bẹ dòní, bẹ́ẹ̀ náà lẹ́ ń bẹ dọ̀la. Ntẹ́ ẹ sì fi lé wa lọ́wọ́ náà ni gbogbo kálukú ń ṣe. Ìtumọ̀ kàn fẹ́ ká mọ̀dé gbogbo wa tá a wà ń bí. Ẹlòmíì ọmọ dọ́dọ̀ bàbá ń jojúmọ́ ó sì fẹ́ràn bàbá jùwọ́ tó ń sunbẹ̀ lọ. Ọ̀rọ̀ ni táwọn èèyàn ń jọ mi. Àmọ́ gbogbo bí yóò tẹ̀yìn bá wà tọkàn rẹ bá ti ń bẹ́ ń bẹ̀. Tọkàn rẹ fi ń lọ bẹ̀ ọ wà ń bẹ̀ náà nù. Gbogbo wa tá a jọ máa kéwú àwọn bàbá à ń lọ́dọ̀ bàbá prof bàbá ẹkú àlejò ìdáfútàkárà rìjálù bímá làdẹ́yìn wọ́n bá ń rí ibà ń wí. ìdáfútàkárà rìjálù bímá làdẹ́yìn kẹfẹ́nà bẹ́fùkọ̀rọ̀ ní àná bẹ̀nùhà. Bọ́ bá mọ̀ wíwí dàpọ̀. ìdáfútàkárà rìjálù bímá làdẹ́yìn. Bàbá wa jẹ́rọ wọn ni wí bẹ́ẹ̀ pé kàfánà. كفانا مفخرا لأننا بنوها. Sẹ́rí ànúrù ni Alhaji àgbà lónìí ó bá tó yìí ànúrù tẹ́rí ni. Prof ẹ̀yin jàmáà wa gbogbo nǹkan ni ẹ máa lo prof fún. Dáadáa mo sì aṣọ yín pé wàláhì wọ́n rẹ́dì. Bàbá rán wọn ṣẹ́ṣẹ́ lòmíì pé gba iṣẹ́ yìí jẹ fún. Ní ìṣiṣẹ́ mùjámálà ẹgbẹ́ mi ẹ̀pamọ́rí. Kálukú kó ṣe àmì òun àti Ọlọ́run pẹ̀lú Alhaji àgbà kódà. Torí pé ìdáfútàkárà rìjálù. بمالديه كفانا مفخرا لأننا بنوها. كفانا مفخرا أنا بنوها.
kò sí nǹkankan kò sí nǹkankan kò sí nǹkankan gbogbo téèyàn bá ní ni kó fi ṣe fáàrí ẹnìkan bá mi gbẹ́dọ̀ mo ní kẹ́ gbẹ́dọ̀ yìí dáadáa o ó ní ẹ sì ń tẹnu mọ́ kó wọ́n gbẹ dáadáa ẹ mọ̀ pé òun ni ọmọ ọba gbẹ́dọ̀gbẹ́dọ̀ ń lu yìí ni àṣé wọ́n fi so ọ ò ṣe ní fi Bàlájí Àgbà ṣe fáàrí baba my lord ẹ kú iṣẹ́ o over to you ẹ gbé gorodomu báńkì dàṣẹ ti gbé lọ́wọ́ báńkì ti wà ń bí mo fẹ́ kàn mọ́ sí tí Hakon Wasidikon bàbá wa Alhaji Àgbà tí ò tí ì ju oṣù kan lọ Oqsim bi Rabbil Kaaba wọ́n rán mi sẹ́rú Ọlọ́run kan ẹkún làwa méjèèjì iná la fi túká ẹni ó wá sọ bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ẹ máa béèrè tafsir bàbá wa tí ń kọ́kọ́ jíṣẹ́ wọn fún gbogbo jama àwọn náà ni bàbá wa Wálì wọ́n ní àwọn fi 250,000 naira àwọn fi ran bàbá wa Sẹ́ríkí Malamai àwọn fi ràn wọ́n lọ́wọ́ gbígbàlejò bàbá wa Alhaji Àgbà àwọn ọmọ kéwúdà ọjọ́ ti lọ àwọn kan bẹ̀rẹ̀ tí mo fẹ́ hàn lè mọ̀ bẹ̀rẹ̀ látòrí national mission tẹ́ ẹ jẹ ráìsì yá mi ẹ kéwú ẹ tún jẹ ráìsì káì àdúrà àgbà kò sáyé tọ́ a sì fẹ́ wọ́n jáwé gbogbo àmọ́ kéwú bàbá 100,000. Láti láàárọ̀ okay Muhammad Yakub ọmọ bàbá Magaji Aliagan 20,000. Àfáà Suleiman Àjàó bẹ́ẹ̀ ni 50,000 naira. Brother wa Ibrahim Àjàó ọmọ Yabẹ́skẹ́ 50,000 naira ó jẹ́ 100,000 naira. Naam. Àwọn ọmọ kéwú ní 1979 àwọn ọmọ kéwú la ilaha 46 years ago 100,000 ẹ̀yin ti 79 la rí 78 ń kọ́ naam bàbá wa Musa Olóbì naam Alhaji Madina àwọn náà débẹ̀ gbogbo àwọn ìyá ilé èló ní àti gbogbo àwọn ọmọ ilé ó jẹ́ èló 230,000. Allahu Akbar. Abdul Fattah Ilayeri 10,000. Àwọn jama wa Ìsọ̀ Télọ̀ nínú ilé bàbá Imam àwọn 10,000 naira làwọn náà mú gbogbo àwọn ọmọ ilé èló lẹ́la dá 230,000. Allahu Akbar. Ṣé kọ̀ọ̀ràn mú? 230. Alhaji Sulu ọlọ́jẹ́ ó sọ̀pọ́ọ̀tì mi bí n tiẹ̀ tí ìnáwó ó lóun sọ̀pọ́ọ̀tì mi pẹ̀lú 50 tájù Sulu jama masalasi lélẹ́yìí o Sulu ó mú tiẹ̀ wá ni. jama masalasi 100,000 àkáǹtì jama masalasi Aliagan 100,000. Àfáà wa Abdulkabir òun lè márùn Láyẹrí 5,000. Sirajuddin ìmáàmù wa iná ọmọ kéwu bàbá Alifaus mama wa lókèlè Láyẹrí 20,000 tọ́ iṣẹ́ tẹ́ ẹ̀rọ mi mo ti jẹ́. Àwọn adarí sí ọ̀dọ̀ Nakibul Fasl. Àti ń gbọ́. Gbogbo àwọn ọmọ àti dá 230,000. Ọmọ bàbá àdínní Alfa Shiru. Alifa. 20,000. Tọ́ gbogbo oníkálukú láti inú odi Alhaji Usman láti inú odi
tọ́ ìṣẹ́tẹ̀ ní ajẹ́ náà bàbá wa àjára 20,000 naira honourable commissioner ọmọ bàbá 50,000 naira masha Allah ọlọ́run gbẹ́bẹ́ náà. Naam. Afakala. Àwọn jama mọ́ṣáláṣí alágbàdo. Ajadu àgbà. Iṣẹ́ tẹ̀ bẹ̀ mí. Iṣẹ́ tẹ̀ bẹ̀ wá. Iṣẹ́ tẹ̀ bẹ̀ wá. Adélẹ̀. Ká máa lọ bí rábà náà lọ́kàn báyìí. A lọ bí rábà náà, a mú lọ sí ọ̀dọ̀ prof. Wọ́n lè mí ní ànánsì tí wọn. Gbogbo èyí tí ń ṣe látẹ̀kan. Iṣẹ́ ìlàjì àgbà ni. Tọ́ Prọfẹ̀sọ̀ Kúrágà lèmi káwọn sọ̀pọ̀tì o, bàbá làwọn sọ̀pọ̀tì o. Tọ́ Naam. Naam. Àti bẹ́ẹ̀ ni. Alhamdulillah. Bàbá wa Prọfẹ̀sọ̀ Kúrágà. Wọ́n lówó táwọn mú alẹ̀ kan. Wọ́n ní prof káwọn sọ̀pọ̀tì o, bàbá Sẹ́kí Màlàmí làwọn sọ̀pọ̀tì. Ó kù ṣẹ́jú márùn-ún. Kí ló kù? Bàbá wa Mọ́gàjà Kájé 5,000 naira. Ọmọ kí ló kù? Gẹ́gẹ́ bí ìdùnnú wa. Naam. Níwájú bàbá wa Sẹ́kí Màlàmí. Naam. Àti iṣẹ́ tí wọ́n sì rán bàbá wa prof látàárọ̀ tí wọ́n jẹ́ wá kí wọ́n jẹ́sẹ̀ tara wọn. Tíìsì. Níta wá sí náà nù. Bàbá prof wọ́n ní kákàrà sọ láti fún sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. 1 million naira. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Allahu akbar. Alhamdulillah. Bàbá wa gbà Sẹ́ríkì Màlàmí níwájú bàbá wa Professor Abubakar Siddiq Al-Imam Yakubu Aliaga wọ́n làwọn sọpọ́tì centenary tá a gbé wá sí rẹ̀ wá wájú àfa wa gbà bàbá wa Sẹ́ríkì Màlàmí bàbá wa oníwàásí àgbà ní mọ́sálásí ńlá nílọrin wọ́n làwọn sọpọ́tì ìjókòó centenary ìjókòó Alhaji Àgbà pẹ̀lú 1 million naira. Allahu akbar kabira. Ẹ wá gbogbo tí wọ́n ti ń kà látàárọ̀ ẹ gbogbo tí wọ́n ti ń kà látàárọ̀ Ọlọ́run o ẹ dákun jàmá ẹ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ yìí wíwá wa sílé ọ̀dọ̀ àwọn àlùfáà wa àlùbáríkà là ń lépa kì í Bàlájí Àgbà ti wá tó lọ́dọ̀ wọn ni wọ́n fi ń ṣe kìí ṣe pa àfi májẹ̀mú kalẹ̀ pé ibi abádé o báyìí lẹ gbọ́dọ̀ ṣe bí bàbá ti rí lọ́dọ̀ kálukú ni wọ́n ń ṣe tọrẹ lomi ọmọ ọ̀rọ̀ eyé àní wọ́n ń pawó kí àmọ́ kìí ṣe pàwá kódà gbogbo ètò ẹ́ńjìn ni àgàtà àfijókòó ni tẹ́ǹtì ni gbogbo bí tẹ́ẹ̀tì tí wọ́n ti ń dára àwọn à ń bà ńlẹ̀ bẹ́ẹ̀ ni láti fi gbàlejò bàbá wa Alhaji Àgbà. Bàbá wa Sẹ́ríkì Màlàmí wọ́n ní gbogbo ètò tẹ́ bá àga ẹ́ńjìnì tí ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá àwọn ọmọ akẹ́wọ́n ni wọ́n ṣètò rẹ̀. Kìí ṣe pé Zumra ló ṣètò rẹ̀ ní gbogbo ibi tẹ́rí tà ń déhùn tí ń túmọ̀ sí pé nǹkan gbàlejò wá gan nǹkan náwó ńláńlá ni wọ́n fi ń gbàlejò. Bàlájí Àgbà ti wá tó lọ́dọ̀ wọn ni wọ́n fi ń gbàlejò yìí. Ọlọ́run o ẹ̀ bá ń sọ pé Allah. Ọlọ́run o Ọlọ́run o bàbá Sẹ́ríkì Màlàmí dákun Ọlọ́run àlékún okun ara àlékún àlàáfíà Ọlọ́run bá wa ṣogún ẹ̀ fún yín àlékún gúngún ẹ̀mí Ọlọ́run bá jogún ẹ̀ fún yín wá dákun àrító bú Ọlọ́run má jẹ́ rí lára gbogbo wa àrító bú má jẹ́ rí lára wa Professor Abubakar Siddiq Al-Imam Yakubu Aliaga dákun Ọlọ́run má kúrò ẹ̀mí yín má sì jẹ́ sí ṣe Suleiman Buseiri 50,000 tí wọ́n wí ó ti wọlé wọ́n ti gbà ká nọ́mbà ẹ dákun ní iye wa bá ti pọ̀ tó yìí Fatiha Ayatul Kursi yìí fún bàbá wa Sẹ́ríkì Màlàmí àti gbogbo ń tọrọ lára wọn Bismillahir Rahmanir Rahim Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin آمين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
wasi'a kursiyyuhu samawati wal arda wala yaudu hifzuhuma wa huwal aliyyul azim. Amina. Bismillah qul huwallah. Àwọn àgbàlagbà tí bàbá Sẹ́ríkì Màlàmí tara wọn jáde àtàwọn arúgbó wa tá jẹrẹ sí wọn Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Bismillah qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amin. Amin. Chairman Dawa. Wọ́n ní jọ́ àlàrúbá ọjọ́ méje pẹ̀lú ògo Ọlọ́run. Ilé Ìlá là ń lọ lọ́dọ̀ bàbá wa gbà nílé Ìlá bàbá àmọ́mọ̀lẹ́ àná. Àmàdá lọ síbi rábàná bí táwọn bàbá bá ní ká lọ. Bí táwọn bàbá bá ní ká àwọn tí wọ́n bá